Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Wọ́n kọ ìmọ̀ràn fún Mudirul Markaz. Ìmọ̀ràn yìí kí wá ṣe lórí nǹkan kan torí pé nínú Al-Qur'ani náà Suratu Shura ó wà ńbẹ̀. Súra ìmọ̀ràn, ọ̀rẹ́ lè gbọ̀rẹ́ nímọ̀ràn, ọmọ lè gba bàbá nímọ̀ràn, ọmọ lè gba ẹ̀gbọ́n nímọ̀ràn, ẹ̀gbọ́n sì lè gba àbúrò nímọ̀ràn, ọmọ kí ó lè gba àfáà nímọ̀ràn, àfáà dá sí ọmọ kú mọ̀ràn. gẹ́gẹ́ bí ìpẹrẹ ẹni ṣàkíyèsí. Nítorí pé àwọn ìran kan wọ́n ní tẹ́ bá fẹ́ ṣe oògùn fún wọn, wọ́n wá bi wọ́n léèrè pé ó fẹ́ ṣe oògùn fún mi o, àìsàn yìí tó ṣe ọ́ rí. Tó ṣe ọ́ rí. Tó ṣe ọ́ rí òkú ọ̀fẹ́ lò fún ikú lé pẹ̀lú kí ọ ẹ̀. Tó bá wá ló ṣe ọ́ rí, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lísìn. Ṣé wàá ní ṣe tiẹ̀? Wọ́n lísìn sí ẹ, wọ́n fẹ́ gbọ́ ntọ́ fẹ́ ṣe. Ṣùgbọ́n mo tí ò ṣe rí ọ̀ lẹ́nu ọ̀rọ̀. Ọ̀lẹ́nu ọ̀rọ̀. Ṣé rí àwọn kan wà tí wọn ò mọ̀ọ́re? Mo ti máa sọ fún yín, gbogbo lè kéwú ayé yìí máa ṣẹlẹ̀ ní àwùjọ àwọn olórin, yìí máa ṣẹlẹ̀ láwùjọ àwọn aláàfáà táàkọ́ ọmọ kéwú tán tẹ́mi wọ́n máa mọ̀ pé jẹ́ ń gbé ọmọ yìí sókè, tẹ́gbẹ́ tó o bá gbé sókè tán pẹ̀lú àníyàn dáadáa àti kún lọ́wọ́, ìwọ gan-an tó gbé sókè òun ló fẹ́ tẹ̀ mọ́lẹ̀. Ló fẹ́ tẹ̀ mọ́lẹ̀. Ọ̀ gbọ́rọ̀ yìí. Lẹ́yìn ìgbà tẹ ọgbẹ́ sókè tán pẹ̀lú kún lọ́wọ́, àdúrà àti gbogbo aláàbíyèsí ọ̀, ọ̀pẹ́ẹ̀tì ọ̀pọ̀ọ̀tì ọ̀, ọ̀pẹ́ẹ̀tì ẹ̀. Lẹ́yìn ìgbà tó máa ń sókè tán ìwọ kankan ló fẹ́ dá pé. Ìwọ ló fẹ́ tẹ̀ mọ́lẹ̀. Ó fẹ́ tẹ ọmọ rẹ̀ ìwọ ọ̀pẹ́ẹ̀tì ẹ̀ ní kó fẹ́ dá pé ìwọ ni. Ó fẹ́ downgrade wọn ni. N tó pọ̀ ní ìsinú. Ó ń ṣẹlẹ̀ láàwùjọ àwọn olórin síra wọn. Wọ́n bá gbéra wọn dókè tán. Ẹ̀yin èèyàn, ẹ wo ọmọ mi ní o. Ọmọ mi ní o. Ẹ bá ti ń pè mí, ẹ máa kó ẹ máa náwó fún un. Nígbò bá ya, òun gangan ni ó fẹ́ tẹ̀ ọ́ mọ́lẹ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n ní bọ́ ajá fún ọjọ́ mẹ́ta kó dánwò. Ọdún mẹ́ta lajá ó fi máa rántí rẹ̀. Yóò fi máa rántí ẹ. Yóò sì máa dúpẹ́ fún ọ. Yóò sì máa sàmọ́sá fún rẹ̀. Ìwọ bọ́ èèyàn fọdún mẹ́ta kó tọ́jú ẹ̀ kó ṣe dáadáa sí i pẹ̀lú ògo Ọlọ́run. Ọjọ́ mẹ́ta péré ó ti gbàgbé. Ó ti gbàgbé. A ní kí ló ṣe fún mi gan náà? Kí ló ṣe gan? Kí ló ṣe tójú òrírí? Ó ti wá ń bọ̀ láti àtètèkọ́ṣe ṣùgbọ́n kò wọ́ọ̀sì tó báyìí. Lánàá gbogbo nǹkan tó jẹ́ nǹkan ní jọ́njọ́njọ́njọ́n làwọn èèyàn ti fi ń ṣàwàdà. Nígbà tó bá yá àbádé bíi àsàlátù sáà. Ṣùgbọ́n kí la fẹ́ lò? Ẹ jẹ́ àwo Suratul Qasas. Suratul Qasas. Ká lọ wo ìtàn Kárúnà. Torí àwọn nǹkan kan sẹ́rí èmi ẹ̀dá tọ́lọ̀ dé mi bẹ́ẹ̀ yóò pa ń pẹlẹbẹ mú sòdodo ọ̀rọ̀. Ẹnìkan ń bá ọ̀gá rẹ̀ jà, ẹ mọ̀ gbọ́, tàbí bàbá rẹ̀ ó sì ń bá wọ náà jà. Ó bú ọ, ó bú bàbá rẹ̀. Ẹni wá wádọ̀ rẹ̀, ńgbà tó wádọ̀ rẹ̀, tó o bá jọ máa rí ntọ́ sọ fún ni pé tọ̀ ń gbọ́ o ṣùgbọ́n
lọ́dọ̀ bàbá mi. Lọ́dọ̀ bàbá mi náà lọ́tún ààrẹ sí. Tá a bá ti pè mí, ó ti tán. Wọ́n ní mọ́ra mímí kò mú kàrá pẹ̀lú ìgbà ìrì o. Ànábì ní gbogbo ẹni gbogbo yín padà gbogbo tẹ bá ti rí tí ò bá dá ànábì ní ẹyí padà. Ìyá dì í. Ẹ̀rọ ọwọ́ yí padà. Áwò. Bí lìsáàlì. Ẹ bá má bọ́ra àti ọwọ́ yí padà ẹ fọ̀rọ̀ ẹnu ẹni yí padà. Ó bìkọ́lì bì í. Àti kẹ́kọ̀ọ́ ọmọ yí padà. Fàṣálì kàdí àfòlè. Ọlọ́mọdé yẹn ló lẹ̀ jù ní Mánì. Ó lẹ̀ jù gbàgbọ́. Ọyẹyẹ bàbá mi. Ọyẹyẹ mi náà. Ọyẹyẹ mi náà. Ọyẹyẹ àfá mi. Ọyẹyẹ àfá mi. Ọyẹyẹ mi náà. Ọyẹyẹ mi náà. Ó wá sọ́dọ̀ mi. Ó wá padà wá sọ́dọ̀ mi. Àfá mi ò tí ì foríjìn ọ́. Ìforíjìn ọ́. Àbí bàbá mi kì í foríjìn ọ́. Ìforíjìn ọ́. Tìmùtìmù kẹ́gbìn dànù ni. Wọ́n fẹ́ máa wújú rẹ̀ ní. Wọ́n fẹ́ máa wújú rẹ̀ ní. Wọ́n fẹ́ máa wújú rẹ̀ ní. Lẹ́gbàá tó ọyẹyẹ àfá mi, ọyẹyẹ ọba ìlú mi, ọyẹyẹ mọ́mọ́ ìlú mi, ọba àwọn ìlú mẹ́rẹ̀ ni òjò lójú. Ọjọ́ akẹ́kẹ́ tó bá ti ṣe ní sáré ìyá ni, ọwọ́ àpàrà sọ́dọ̀ ọ̀rọ̀ fẹ́ wújú rẹ̀ ní. Ọ̀rọ̀ fẹ́ wújú rẹ̀ mi. Kò sí nǹkan tó kù ju pé tọ̀ mo gbọ́ ohun. Ṣùgbọ́n èyí tí ó fi kún jù tínú mi ò fi dùn wá ọ̀nà bẹ́ẹ̀ sì yanjú ẹ̀ lọ́dọ̀ àfá mi. Yíò ni mo fi sọ pé àti wà ní àsìrátù sáà. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jáde nílé kí ó tà ń wí nínú wọn lẹ́mọ̀gbọ́ Àbíbù ọmọ bàbá dámọ̀ ẹlòmí ajá igi ọmọ kéwù bẹ̀ ní wọ́n ó dáa sẹ́bẹ̀ iná lọ́mọ kéwù ẹgbẹ̀sán ẹ̀ka àdájọ́ ní ẹ̀kọ́ níjọ́ kan Ànábì Suleiman alayhi salatu wassalam àwọn àlìjànú rẹ̀ náà bá kọlu ti bàbá rẹ̀ Ànábì Dáúdà wọ́n jà ogun ipò ó fẹ́ fi agbára hàn bàbá rẹ̀ gbogbo ẹ̀yin àfáàlẹ̀ ti mọ̀tàn yẹn ó ti pa àwọn àlìjànú Dáúdà tó sì já sí pé ọ̀dọ̀ Dáúdà náà ló ti jogún gbogbo àwọn nǹkan wọ̀nyí. So Ànábì Suleiman alayhi salatu wassalam ó ní kùlímúná máa ń tí kọ̀ tọ́ èrè pọ̀ tí iná mẹ́kú lè jẹ́ yìí tó à ń bẹ́yẹ sọ̀rọ̀ ta ní kọ́ ń bẹ́yẹ sọ̀rọ̀ ṣe bí Ànábì Dáúdà alayhi salatu wassalam. So àlìjànú ńkọ́ ṣe bá Ànábì Dáúdà ni Suleiman wá jogún ẹ̀ nígbà tó wá jogún ẹ̀ agbára yìí wá gùn àwọn ọmọ ogun yẹn tẹ mọ̀ wọn dá nǹkan mọ̀ àwọn ọmọ ogun yẹn la lè fi wé àwọn followers àwọn náà máa jẹ́ kéèyàn ó máa ẹni tí ò bá ní làákàyè wọ́n máa push ẹ̀ àwọn followers àtàwọn oníkọ́mẹ́ntì sọ àtàwọn oníkọ́mẹ́ntì àwọn oníkọ́mẹ́ntì tí wọ́n ní làákàyè ló ń gbé lẹ́sẹ̀ gbogbo lọ́dọ̀ yóò kọ́ kọ́mẹ́ntì yóò kọ́ lẹ́sẹ̀ dáadáa sílẹ̀. láti wá para wọn ní ìtọ́já sí pé Ànábì Suleimana Ànábì Ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti yànga òun ló nígbà tó kò sẹ́nìkan tó kù mọ́ àfẹ̀mí táwọn àlìjànú ti gbọ́ kò sẹ́nìkan mọ́ ó ti gbàgbé pò ní bàbá ọlá ti rúgbó ó ti gbàgbé pò ńlá àfá ọlá ti rúgbó àwọn akọjú ìjà síra wọn Ànábì Dáúdà wá ní ìwọ Suleimana Ànábì Suleimana kò bímọ gidi so ẹni bá ń sa ìjà ẹfilẹ̀ ẹ máa wò pé kí ló sọ Ọlọ́run tí ò dájọ́ Ọlọ́run ní dájọ́ ọmọ tí máa ń rí bàbá rẹ̀ fín Ọlọ́run jẹ́ òun náà bímọ ọmọ tiẹ̀ náà dàgbà ọmọ kéwù tó bá yẹ dún sáfà ẹfilẹ̀ Ọlọ́run dájà ọmọ kéwù fún yóò gbẹ̀san ẹ̀. Ó gbẹ̀san ẹ̀. Abojú abimúlòkù àbá rẹ̀ abíkó pa ọmọ kéwù tí ó kù.
torí pé ìmọ̀ tó o bá ti fún yàn o lè gbà mọ́ ṣùgbọ́n ìwà tó mi ènìyàn bá wù pẹ̀lú ìmọ̀ tó kọ́ lọ́dọ̀ rẹ lòun náà ó fi gbẹ̀san ẹ̀san yẹn Ọlọ́run kì í forí ẹ̀jẹ̀ nìkan àfi kí kálukú wa ká ronú pìwàdà ká túbá. Wọ́n bú bàbá rẹ̀ wọ́n na bàbá rẹ̀ lójú rẹ̀ ọ̀nà a máa tún ẹjọ́ ń rò. Ọlọ́run àwọn fi ẹsẹ̀ lè tọ́. Ọ̀pọ̀ nínú. Orí mi ò pé ọ̀pọ̀ náà bàbá rẹ̀ lójú rẹ̀ lọ́dọ̀dà ló ti pé ọ̀dọ̀dà rẹ̀ sí pé mi ò pé. Ká jìnnà séjò tá a bẹ lórí. Bá a bá péjò ká bẹ lórí ni. Bá a bá parí ìjà ká parí ẹ̀ yányán. Kó kú fínfín. Ọmọ kí ó máa gbà fáfáà ni. Tanyanya. Ibi tá àfáà bá ń lọ lọmọ kí ó máa lọ. Lórí ẹ̀kọ́ máa kí ó lọ, ó sì gbọ́dọ̀ lọ. Ẹ̀bẹ̀ tó bá ní làákàyè. Torí tí ò bá ṣe bẹ́ẹ̀ tí ò bá lọ bẹ́ẹ̀ yóò gbẹ̀san. Yóò gbẹ̀san àwọn fàdáde náà máa kí ó tiẹ̀ náà. Kò ní ọmọ tó tiẹ̀ náà ò ní wúlò. Wà ní wúlò. Èmi ní ẹjọ́ kò síwájú rẹ̀ ní ọwọ́ tẹ̀lé ọlẹ́yìn yẹn. Wà ní wúlò. Wà ní wúlò. Kò ní wúlò. Lórí kọ́ sí bàbá rẹ̀ ọmọ kúndìrí. Ẹ jẹ́ ká wo Suratu Qasasi. Fasikin ya ila bismillahir rahmanir rahim kana minkum min Musa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب mọ́tọ́jà ló mọ̀ríkàsí torí pé mọ̀ríkàsí ni mo fẹ́ bá sọ̀rọ̀. Mọ̀ríkàsí láàlò. Iná kọ́ọ̀rún ẹ̀kẹ́ ní kọ̀ọ̀rún ìwọ tó bá máa lò rọra dúró rẹ jẹ́ẹ́jẹ́. Iná kọ́ọ̀rún ẹ̀kẹ́ ní kọ̀ọ̀rún Ó tó ọ̀gá yín ní Dáúdà. Òun ni mo fi sí mọ́ríkàsì. Tó ti yọ ọ̀gá yín ní láàrin. Ó yá kó fà kó mọ̀. Tó bẹ́ẹ̀. Tó bẹ́ẹ̀. Wà á ní ìdáhùn ilẹ̀ ìlú ìmá ilẹ̀ bàbá ti àwọn ọ̀rọ̀dàdàmú bí òsìmáti ń lè kó wá sí. Isi kọ́lá làwọn kó mọ̀ ó. Ìlú kọ́lá làwọn kó mọ̀ ó látàkùnrà. Iná ńlá. Iná wà láàárín ìlú ìmàrí. Wọ́n kò tàgé. نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله يحب المفسدين. أولنا كارون كان منكم موسى Kárúnà ara àwọn èèyàn Mùsá ni yáà pé nílùú wa ní Kwara mẹ́wọ̀n a máa kanra wa tí àbájọ máa lọ ni a kanra wa ládàbí mọ́ríkàsí a kanra wa àbí ká kanra wa lè sàláàtì káwa kọ́ra wa kéwú Ọlọ́run ní bó ti rí nù ni ànábì wa Mùsá òun ló fi àtọ́rà mọ́
Kárúnà ọmọ kéwú rẹ̀ ni. Báwọn kan náà ṣe jọ ọmọ kéwú ibi táwọn wí. Ṣùgbọ́n fábàgá àléyìí. Kárúnà kọjá àlà lórí Músá. Ó ríra rẹ̀. Àmọ́ lóòótọ́ wà tí ẹnàmínà lùkùnú sí. Wà á dé yẹ́rù ní ẹ̀kùnrú bí máa ń yẹ ọ̀fẹ́ tí ẹ̀rù lẹ́pẹ̀lú òbínú sí láti ó ní ìkùn wá sí. Mọ̀ wá fi lára balẹ̀ díẹ̀ díẹ̀. Kínà Kárúnà kánà min qaumi Músá. Kárúnà ó jẹ́ kan nínú àwọn èèyàn Músá. Èèyàn Músá ni Kárúnà. Ọmọ ìlú kan náà ni wọ́n. Ìran kan náà ni wọ́n. Fábàgá àléyìí. Ó wá kọjá àlà. So ibi táàfà rẹ̀ ń lọ òun èé lọ ọbẹ̀. Ọ̀nà bí táàfà rẹ̀ bá gbà òun ò ní gbà. Táàfà rẹ̀ bá ní báyìí ni ẹni àwọn Sókótó ti rósù kí ni tiẹ̀ pẹ̀lú Sókótó? Sókótó lọ ti mú mi mọ́ ni. What if consign you pẹ̀lú Sókótó? Àbí? Wọ́n sì nù ọ́ lẹ́nu mímọ̀. Wọ́n sì fọwọ́ tì ọ́ pétọ̀. Oyè tó jẹ yìí o, àwọn ó tì ọ́ lẹ́yìn. Nígbà tó yẹ bọ́ sí ọ lọ́wọ́ tán. Ọdìṣáàjì everybody. Ó ti rò pé ó ti dókè. Ìyẹn dókè báwọn. Sẹ́rí tí ilé bá ga tó fáìn. Mẹ́yọ ọdún tí èèyàn fi kọ́. Bọ́ọ̀ bá tiẹ̀ lówó lọ́wọ́, àwọn òṣìṣẹ́ ń kọ́. Wọ́n tán bá náà fẹ́ wólé, ijọ́ kan náà nílé ó kanlẹ̀. Gbogbo alágbára ẹwẹ̀ yín o. Ẹwẹ̀ yín lẹ́jọ́. Ibi ẹ ti dìde, ẹ má ṣàgbéré síbẹ̀. Ẹ má ṣàgbéré síbẹ̀. Ẹ má kìí ẹ máa wá tó lóyún pa á. Gbogbo ẹni tó bá ń lo ìràwọ̀ Músá, ìràwọ̀ Ànábì Músá, bó ṣe ẹgbẹ̀rún èèyàn lóore wọn à ní san. Wọ́n ò fi bí sú ni. Lára ìmọ̀ràn ni ẹ. Lára ìmọ̀ràn nù. Ọ̀bọ. Yóò fà lásọ yá. Bẹ́ẹ̀ bá ní, ókè o, ẹjẹ́ fi èèyàn ń du ipò ọba, àbó ń du ipò kan. Kó tó débẹ̀, ẹ máa wà àwọn olóṣèlú. Wọ́n mọ̀ promise tán nílé ṣe. Ẹ̀fọ́ kan balẹ̀, àfibalẹ̀. Epo wọn. Àfibalẹ̀, oúnjẹ wọn. But ó ti débẹ̀ náà. Kó tó débẹ̀, dọ́là máa wálẹ̀. Dọ́là ó wálẹ̀. Gbogbo nǹkan. Promise gbogbo wálẹ̀ fún àná. Ìjẹ́ débẹ̀ tán. Bẹ́ẹ̀ náà ni gbogbo oyè. So, oyè báyìí sílẹ̀ o. Ẹ̀yin mọ̀ríkàsí, ẹ̀yin lẹ́ lóye yìí o. Ẹ̀yin àdàbí, ẹ̀yin ló kàn o. Ẹ bá fa ẹnìkan ta. Ọmọ ìtẹ́ bá fa ta, kẹ́tò fa ta, yóò rọ̀ wọ̀ bí ẹ̀kọ́. Ẹ sì rí mi tákẹ́ tó fà mí kalẹ̀, má wọ́rì. Gbogbo ọ̀nà àti ọ̀lẹ́yìn. Àfà, wọ́n bá igbó pa àṣẹ fún tán. Díẹ̀ nínú èèyàn ni máa wẹ̀yìn wò. Àfà mi ọ̀gbọ́n. Jẹ́kọ́ tẹ ọ̀pá àṣẹ tán díẹ̀ nínú èèyàn ni máa wẹ̀yìn yóò kó sódà sápáre. Yóò máa lo idà. Torí yóò ti ní àwọn mọ̀nkúsí. Àwọn náà pè ní mọ̀nkúsí àwọn èèyàn rádaràdán. Àwọn èèyàn mọ̀rànmọ̀ràn. Àwọn followers rádaràdán. Àwọn alákùnkùn èèyàn. Nígbà tó mọ́ ń bú bàbá rẹ̀ tẹ́ ń tì lẹ́yìn. Ẹni kó ní tí náà dàrú. Ọmọ rí bàbá rẹ̀ fín ẹ̀ ń tì lẹ́yìn. Èèyàn kí lọ́dọ̀ àfà ń bú àfà rẹ̀ nítorí pé ó rò pé ń gòkè ẹ̀ sì ń tì lẹ́yìn. Ẹ rí pé ẹ̀yin followers ẹ̀ rí kó rí ti dàrú. Orí yóò pé platform follower ní. فبقى عليه وآتيناه من الكنوز. Ọlọ́run ní lóòótọ́, Ànábì Músá kọ́ Kárúnà kéwú, ó tún ṣàdúrà fún pé kó ní owó, Kárúnà sì ní owó. Lóòótọ́, Ọlọ́run náà jẹ́rìí sí
pé wàá tẹ̀yìn náà àwọn ọlọ́run fún mínà ìlùkù náà sí. owó ipò débi pé máa yí náà mọ̀fá tẹ wúlọ́tà náà hù bẹ̀rẹ̀ ó sì bá tẹ hó lè kú wá tì. máa iná màtà tí àwọn látànú ìlú sì bá ti hó lè kú wá tì. látànú hù. وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ wú àfà owó púpọ̀ tó bá fẹ́ lọ sí ilé owó rẹ̀ nígbà náà àwọn owó sílífà náà fi ń ṣe owó ńgbà yẹn sílífà owó yẹn kọ́kọ́rọ́ ilé owó yẹn wúwo débi pé èèyàn bíi 50 ló máa ń ṣí kọ́kọ́rọ́ yẹn náà máa ń ṣí ilé owó yẹn. ó wúwo gan bèrè wúsìbà àwọn ìjọ náà fẹ́ lọ sí ilẹ̀kùn náà tóbi ó wà yàmì ó lè kú wà àwọn tí wọ́n jẹ nkánu gan ni wọ́n lọ sí yìí ṣerú àwọn èèyàn fẹ́lẹ́fẹ́lẹ́ ibi tí kọ́kọ́ lówó ìgbòde tí káàrú náà lówó pọ̀ kí ṣe kọ́ lọ́la ó kó mú. àwọn èèyàn rẹ̀ wá ń sọ fún ìwọ káàrú náà wọ́n ti ibi tó ti bẹ̀rẹ̀ o láti pàdánù Musa láàfáà rẹ̀ o láàfáà méjì o àìmọ̀re ni kí a tó máa sọ pé lẹ́yìn àfáà tó ń ti kéwú lọ́dọ̀ rẹ̀ àfáà kan tó ń bẹ tó fàṣírí hàn ọ́ àṣírí èwo àṣírí wo ni ò sínú Kùránì. àṣírí wo ayélujára lọ́wọ́ yẹ. lẹ́tà náà bẹ̀rẹ̀ lóṣù bá ti ó lè kú àti ìsìnkálà lákòókò lápá. Ọlọ́run nífẹ̀ẹ́ fáàrí, Ọlọ́run nífẹ̀ẹ́ kí a máa ṣe fáàrí. Ọlọ́run nífẹ̀ẹ́ kí a máa ṣe yára kó wà ní tákùtákù. Ní tákùtákù. Tí n bá pọ̀nyàn lé, ọjọ́ orí ni kìí ṣe màkáàmà. Àfáà rẹ̀ ń bẹ láyé. Àfáà rẹ̀ ń bẹ láyé. Ìwọ́n ká wá pè tí wọ́n. Kí ni ká pè tí wọ́n? Kí ni ká pè tí wọ́n? Àwọn àgbààgbà ń bẹ láyé. Àgbà onítán lórí ilẹ̀. Àgbà onítán lórí ilẹ̀. Ó mà ṣe o. Inna Allaha yuhibbul farihin. Inna Allaha yuhibbul farihin. Ọlọ́run fẹ́ràn fáàrí. Ọlọ́run fẹ́ràn fáàrí. Ọlọ́run fẹ́ràn fáàrí.